tí gbogbo yín mọ̀ sí Ọ̀gá Bello. Mo fi àsìkò yìí invite yín sí ibi ayẹyẹ tá a fẹ́ ṣe ní Kwara. Àwọn ẹgbẹ́ òṣèré ìpínlẹ̀ Kwara là ń pè yín o. Tampan Kwara State Chapter. Ọdọọdún la máa ń ṣe, ṣùgbọ́n tọdún yìí lágbára o. Ó máa wáyé lọ́n the 29th of September lágbára lọ́hùn. Star Wars Hotel O2 Arena. Ẹ̀rí eré lọ́lọ́kan ọ̀jọ̀kan. Mo aṣọ ìpẹ́ máa gbádùn rẹpẹtẹ. Eléré wa ta fẹ́ fi crown ẹ̀ kò dé lọ́rin rí. Òun ni ọmọ tẹ́ tí ń retí ẹ̀ tẹ́ máa ń gbádùn ẹ̀ dáadáa ẹ̀ tó ń pè ní Portable. A ti sọ fún un kò sí jàgídíjàgan nílọrin o. Òun náà dẹ̀ ní tóun bá wà lọ́rin jẹ́jẹ́ ló máa ṣe, jẹ́jẹ́ náà dẹ̀ ló máa wá ṣe. Ẹ pàdé eléré lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn star oríṣiríṣi tẹ́ fẹ́ rí ẹ̀rí ẹ pàdé mi gan fúnra mi bẹ́ẹ̀. Màá wà bẹ́ẹ̀ inshallah bí kò bá tó láì. Gbogbo yín la pè o. Kwara State Tampan Fiesta ní agbára Ọlọ́run. Ojú wa pé ẹsẹ̀ wa pèlè. Lẹ́ẹ̀kan sí Star Wars Hotel O2 Arena láti máa ṣe on the 29th of September. Kwara State Tampan Fiesta. Ire o.